Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire lórí ìlera pípé lónìí. Ẹnìkan tí mo fún ní nǹkan kan tí mo júwe nǹkan kan fún pé kó lò láìpẹ́ yìí ló mú fún mi níròyìn pé àǹtí mi kíní tẹ ní kí n lò yẹn ó mà ṣiṣẹ́. Mo wá ní tó bó ṣe ń sọ fún mi lánàá yẹn ni mo ní tó kí n tó mu wá sí orí afẹ́fẹ́ o kí gbogbo èèyàn náà lè ṣe kíni wọ́n lè jàǹfààní ẹ̀ lórí yọ̀dí ni o àti jẹ̀díjẹ̀dí. Ṣẹ̀rí jẹ̀díjẹ̀dí àti yọ̀dí ọmọ ìyá ni wọ́n. Ikọ́ ti inú ó lè wà nínú ó lè wà níta títà yẹn ló máa jẹ́ kí ìwòdí kó máa rìn yàn kó máa dùn yàn kó máa tàyàn àbí kó yọ síta ṣọbọlọ nígbà míì. Ṣé wá rí nǹkan kékeré ni tẹ́ lè rí láyìíká tá a lè rí lẹ́ńkùlé tá a lè rí lórí àtẹ ẹlẹ́gbẹ̀ẹ́lé. Ẹ kàn bá mi wá efinrin ṣẹ̀rí pé simple fún mi ewé efinrin àti ewúro lẹ́yìn èyí ká bá mi wá omi ọsàn wẹ́wẹ́. Ṣẹ́rí ẹ máa mú efinrin àti ewúro àti ọsàn wẹ́wẹ́ pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́. Ẹ máa ti fún omi ọsàn wẹ́wẹ́ síbì kan bóyá bí 50 cl. Ẹ wá mú ọsàn wẹ́wẹ́ tàbí lemon, this time ẹ lè lo lemon náà. Ẹ wá gé sí kéékèèké. Ẹ mú ewúro àti efinrin yẹn ẹ ṣàn dáadáa kẹ́ ṣàn dáadáa ó dàbí iṣu kan bí irú iṣu tó ń tà lọ́jà iṣu kankan ewúro àti efinrin. Ẹ wá já ẹ wá dà sínú blender. Ẹ má fomi sí rárá. Ṣé rí omi ọsàn yẹn òun ni kẹ́ dà sí àti ewúro àti efinrin àti lemon tẹ́gẹ́ sí kéékèèké. Ẹ dà sínú blender. Kẹ́ wá mú omi ọsàn wẹ́wẹ́ yẹn kẹ́ wá fi ṣomi sí so that blender yẹn á lè blend dáadáa. Ẹ wá blend ẹ̀. Tẹ́ bá ti blend ẹ̀ ẹ wá rọra bá mi ṣẹ́. Tẹ́ bá ti ṣẹ́ ẹ kàn rọra fi sílẹ̀ fún bí wákàtí kan kẹ́ filẹ̀ kẹ́ jẹ́ kó tún sínú ara wọn dáadáa. Ṣé rí nǹkan tẹ́ máa mú kékeré báyìí ni o short yẹn ṣàmù short yẹn méjì láàárọ̀ méjì lálẹ́. Ẹ lè kọ́kọ́ fi ẹyọ kan bẹ̀rẹ̀ kẹ́ wo bó ṣe máa bá yín lára mu. Ṣé tí mo máa ń sọ fún yín pé nǹkan tó bá táyé lára mu ń gbà mí ó lè má bá Kẹ́hìndé lára mu. So ẹ kọ́kọ́ rọra lò ní short kankan wò ná àárọ̀ àtàlẹ́ kẹ́ fi tẹ́lẹ̀ ẹkùn láàárọ̀ ṣùgbọ́n kó má ju 30 ìṣẹ́jú lẹ́yìn ẹ̀ tẹ́ máa fi jẹun. Tó bá tún dalẹ́ kẹ́ tún lò ṣùgbọ́n ṣé wá rẹ́ni tó bá ní ọ̀sà kó kọ́kọ́ jẹun kó tó lò bí wákàtí kan lẹ́yìn tó jẹun ni kó lò ṣùgbọ́n ẹni tí ò bá ní ọ̀sà ó lè fi tẹ́lẹ̀ ẹnu. Ṣé wá rí tó bá pẹ́ ni tí ìdí tí ẹ̀ ń yọ tó ń yọ dáadáa ni ṣé rí combination mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ẹ wá ṣe ó máa kí kò ní jẹ́ olómi ṣòroro bíi ti bẹ̀yẹn nígbà tí èèyàn kàn gún efinrin àti ewúro papọ̀ tí wọ́n á fún mi ọsàn díẹ̀ sí. Ẹ wá mú sórí ṣé rí bí cutting slab báyìí ẹ rọra bù sí lórí. Tẹ́ bá ti bù sí ẹ rọra bu ewúro mixture yẹn sí ẹ wá rọra fi sí inú ibi òdì yẹn ẹ rọra fi sí báyìí. Ẹ wá wọ àwọ̀tẹ́lẹ̀ mú ẹwọ pátá mú padà kẹ́ filẹ̀ síbẹ̀ fún 30 minutes sí 1 hour. Tẹ́ ẹ bá rí nǹkan tó flat báyìí bó jẹ́ cotton balls náà lẹ rí ẹ fi sí. Tẹ́ ẹ bá wá rí gbogbo ẹ̀ rárá ẹ ṣáà máa ní cotton ball nílé tá fi ń ro ti kútí. Ẹ rọra fi kó ẹ rọra fi lẹ́mọ kẹ́ lẹ́mọ di ó lè tẹ̀ ní pé ìyẹn lè stain underwear yín torí pé kò sí nǹkan tó máa absorb ẹ̀. But tẹ́ bá rí nǹkan tó ra flat bí cotton swab báyìí àbí kẹ́ lo cotton balls náà. Tẹ́ bá dẹ̀ jẹ́ cotton wool lẹ́rí tẹ́ bá ti ṣú dáadáa tẹ́ ti fold ẹ̀ dáadáa tẹ́ ti ra bù sí lórí tẹ́ lẹ́mọ bí òdì tẹ́ ra wàwọ̀ tẹ́lẹ̀ mọ́ kẹ́ jẹ́ kó kẹ́ filẹ̀ síbẹ̀ fún bí 30 minutes 1 hour. Kẹ́ yọ kúrò kẹ́ lọ ṣàn ra fún omi tútù ṣàn kí ṣe omi tútù tó cold o normal room temperature water kẹ́ kàn ra fífọ̀. Àlàáfíà bá dé. Ṣé rí báyìí tip kékeré tí mo tún ní kí n mú wá fún yín lónìí nìyẹn. Ẹ má wàá gbàgbé ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìlera pípé. Ẹ jẹ́ ká jọ gbé ètò yìí lárugẹ. Ẹ bá wa tún share pẹ̀lú a lot of other people torí bẹ́ẹ̀ yóò tiẹ̀ ní jẹ̀dí bí yọ̀dí ò sì
tí ò dà yín láàmú ó lè máa ṣe neighbor yín àbí any other person. Torí ẹ̀ tẹ́ bá bá wa share á dọ́dọ̀ àwọn tó ń ṣe, wọ́n á lè rí ìwòsàn láì délé ìwòsàn. Kò jù báyìí lọ lónìí. tó a ní ṣàìsàn, àìsàn ò sì ní ṣe wá. Kókó báyìí lára ọ̀tá le, kókó lára wa máa le lóòrèkóòrè. Ó dìgbà kan náà.